káàkiri ìdá lórí afẹ́fẹ́ social media ni àbí nínú ìgboro ni ẹni tọ́rọ̀ ò sojú tí bá ń dá sí i tí máa ń wí àwíká kún. Àwa tọ́rọ̀ sojú tá a bá sọ̀rọ̀ ẹni tó bá ní nǹkan ṣe yóò tẹ̀lé táwa bá wí, kò ní tẹ̀lé tí àwọn tí ò mọ̀ nípa ọ̀rọ̀ tọ́rọ̀ sì sojú tán bá ń sọ. So ìmọ̀ràn wa fún gbogbo aráàlú ni pé kí kálukú wa ká fi ọkàn balẹ̀ ká sì fi ara balẹ̀ ká sì kún fún àdúrà wípé gbogbo tí bá máa dí ìdájọ́ òdodo lọ́nà tí oníjó ṣeé ṣe kọ́lọ̀n kó mọ̀ jẹ́ kó wọlé tó ẹjọ́ yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sídìíwọ́ kankan tí ń dí ìdájọ́ òdodo lọ́wọ́ níbẹ̀ báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run ìdájọ́ òdodo ni ó jáde níbẹ̀. So anything tí anybody bá ń sọ tó yàtọ̀ sáwa tọ́rọ̀ sojú tá a sì ń participate níbẹ̀, mo rọ gbogbo ẹ̀yin aráàlú kí ẹ má kà á kún. Láfikún lára àwọn agbẹjọ́rò tẹ́jọ wà ní ẹjọ́ lónìí, a rí pé àwọn kan ti gbé ìwé kan síwájú adájọ́ láti gba béèlì àwọn kan lára àwọn tí wọ́n fẹ̀sùn kàn yìí. Kí ló dé sọ nípa rẹ̀? Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìbéèrè síwájú ilé ẹjọ́ fún ọ̀rọ̀ béèlì. Ṣùgbọ́n a rí wípé ẹjọ́ gbígbọ́ àwọn tí máa ṣokùnfà kó pẹ́ kó pọ̀ ó sì pín sóríṣiríṣi. Ṣùgbọ́n kankan nínú ẹ̀ ilé ẹjọ́ yìí ó fààyè kó dí ìgbẹ́jọ́ yìí lọ́wọ́ ló fi já sí wípé níjọ́ àlárúbà tó kọjá ní ìgbẹ́jọ́ kan wáyé, òní ló péjọ́ karùn-ún tá a tún padà sí kóòtù. Kóòtù ti ọ́dà ní tó à ń pè ní accelerated hearing, ìgbẹ́jọ́ kóyákóyá tí wọn ò ní jẹ́ kí nǹkan kan ó dí lọ́wọ́. Òun lójó já sí wípé ojújọ́ márùn-ún lọ tá a tún padà wá lónìí. Tábà wo òní sí 21st of this month, ọjọ́ mẹ́sàn-án ló wà níbẹ̀. Ó dẹ̀ rí à kéèyàn ó tó lè rí ọjọ́ márùn-ún adjournment ọjọ́ márùn-ún gbà ní kóòtù because àwọn kóòtù wa náà busy, wọ́n níṣẹ́ níwájú tó pọ̀ gan. Àmọ́ tóun ti fi iṣẹ́ òun ṣe pọ̀ tó, ilé ẹjọ́ náà rí i pé ẹjọ́ yìí èsì ẹjọ́ tó bọ̀rọ̀ falẹ̀ rárá, wọ́n fi ń rí i mú ní ọjọ́ tí ó ń súnmọ́ bẹ́yìn. So ilé ẹjọ́ ti wá fi sí pé ní tó ti mú kóòtù order accelerated hearing yẹn kí jù béèlì ó lọ́ọ́ sinmi náà káṣí gbogbo tí a ṣe lẹ́ẹ̀kan náà kó kú mẹ́ finally. Ẹ ṣeun sà. Ní àfikún, a rí ní ara àwọn agbẹjọ́rò kan tí wọ́n béèrè fún ìyọ̀ǹda òkú ọmọ fáwọn òbí rẹ̀ láti lọ sin. Ẹ dáhùn sí ilé ẹjọ́ ti yọ̀ǹda fún wọn àbí? Bẹ́ẹ̀ ni ọ̀gá wa àgbà pátápátá tí wọ́n jẹ́ agbẹjọ́rò àgbà fún gbogbo ìpínlẹ̀ Kwara tí wọ́n léde tíìmù prosecution attorney general, wọ́n gbé ìbéèrè náà síwájú ilé ẹjọ́ nígbà tí tó ti bọ́ sásìkò tó tọ́ kán béèrè ẹ̀. Wọ́n béèrè pé kílé ẹjọ́ ó yọ̀ǹda fún wọn lọ ṣe ẹ̀tọ́ tó tọ́ lórí páàtì tó kù tí wọ́n rí rìkọ́bà. Gbogbo àwọn agbẹjọ́rò tó kù náà sì láwọn ò kọ̀ sí ìbéèrè bẹ́ẹ̀, àwọn faramọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjọmọ̀nìyàn àti nínú nǹkan tí ẹ̀sìn tá à ń sìn tó fi ara mọ́. Ilé ẹjọ́ sì pàṣẹ pé kí wọ́n release gbogbo body parts tí wọ́n recover ẹ̀ fún àwọn òbí Hafsat, wọ́n lọ ṣe necessary funeral rites tó ti tọ́ àti rẹ̀. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan. I think English version. Okay. English version. Okay. English version. So briefly, what happened today? Well, what happened today is that the case of Ramani versus Hafsat was adjourned to today since last week. Fortunately, when the matter was called, the AG, Attorney General of Kwara State, who is the prosecuting counsel, informed the court that they have witnesses in court to testify for the continuation of the hearing. And at the end of the day, the 3 witnesses were called, which the first person happens to be a police officer from Ojoba. The second person is also a police officer from headquarters, CID. So while the third person is also a police officer. So they gave evidence as to what transpired and the investigation conducted and what they actually
the investigation revealed regarding to the bodies when they went to the dump site at Okolowo area where they recovered the body of the dismembered body of Hafsat, and all the body were tendered as it was tendered before. They even played a video recording as to when the said dismembered body were exhumed from the dump site, and after the 3 witnesses gave evidence, the court, the AG, Attorney General of Kwara State, seek for adjournment for continuation of hearing, and the counsels to the defendant also informed the court, intimate the court that they have a pending application for bail of the defendant, apart from the first defendant, which is Ramani, which the court told them that has been already taken care of. Since the court has ordered for acceleration hearing in the case, there's no need for bail application to be had anymore. So therefore, the court adjourned the case to 21st of this month, May 2025, for continuation of hearing. All right, thank you. And the body of the Hafsat, the body, dismembered body of Hafsat, was ordered by the court to be released to the family of the deceased for befitting burial or funeral. So that is what happened today in court. Thank you very much. Yes. Your name? My name is Abdulkadir Ademola Abolaja Jasa Esquire. I am the legal advisor to Obire, and I'm also a watching brief counsel to the nominal complainant, that is the deceased family. Thank you, sir. ṣùgbọ́n adúgbò púpọ̀ fún àwọn tí ń bá wa kálọ láti iléeṣẹ́ My Shake TV.